ẹlẹ́nu gbígbẹ bíi láǹgbà tó jábọ́ tí wọ́n ti yàn yìí mo dé sí ọlọ́run ẹ gbọ́rọ̀ dìdẹ̀rìn tó sọ lẹ́nu. torí ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ rírùn ni ẹ jọ ìgbà tí Ọ̀rọ̀míyàn dé ìlú Ọ̀yọ́ ṣé kò bá àwọn èèyàn nílùú Ọ̀yọ́ ni kí ló dé tí Aláàfin ṣe ń dé adé Ṣàngó tọ́hàn ṣe dé adé Ọ̀rọ̀míyàn ẹ wo ẹ má kí ọwọ́ bọ̀ wá lẹ́nu torí gbogbo ìjà èyí dùn mí èyí ò jù wá tá à ń tẹ̀ ń dá yẹn èmi ò rí sí kankan bí Fúlàní ṣe ń pààyàn tí odidi ìlú ń da oró nílẹ̀ Yorùbá tí gbogbo community ń sá kúrò lódidi Kwara tí gbogbo ibẹ̀ ń da oró ẹ rí kan ṣe sí ìtorí burúkú lẹ wá pa fún wa. kí ló dé tí Ṣàngó tí àwọn Aláàfin tó fi jáde Ṣàngó náà ń dé tóhàn fi dé adé Ọ̀rọ̀míyàn ṣé Ọ̀rọ̀míyàn báyàn ní Ọ̀yọ́ ni. ẹ jọ̀ọ́ o ìgbà tẹ́ wá mọ̀ wípé Aláàfin ni bàbá gbogbo wa kí ló dé tí ìgbà tí àwọn Aláàfin táwọn Ọ̀yọ́ fẹ́ máa gba ìṣákọ́lẹ̀ lọ́wọ́ Èkìtì ẹ jọ̀ọ́ kí ló dé táwọn Èkìtì àti Oǹdó ṣe ja ogun Kírìjí pé Èkìtì parapọ̀ tó ń gbára wọn sílẹ̀ lọ́wọ́ Aláàfin wọn ṣe sọ wípé bàbá wọn ni ẹ jẹ́ ká dẹrú lábẹ́ wọn kí lẹ̀ ń bá wa sọ. àwọn ẹni tó ti ń jọba tẹ́lẹ̀. ọ̀rọ̀ àwọn àhàlẹ̀ wèrè tó ọmọ àhàlẹ̀ ṣe bí ẹja ogun Kírìjí pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ Èkìtì parapọ̀ ṣe bá Aláàfin Ọ̀yọ́ jagun mọ́ ṣe bá Aláàfin Ọ̀yọ́ ní máa ń jagun àwọn ọmọ Aláàfin Ọ̀yọ́ ni wọ́n máa ń jagun fún yín tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ ní tí wọ́n náà fi ń sẹnu falafala tó ọmọ àhàlẹ̀ pé ìwọ ìyá kínní kankan gbéra rẹ kọ́ lọ bẹ̀ náà kọ́ lọ pé dẹ́tọ́ máa ń panu fíìmù kó débẹ̀ kó níwọ̀ ìyá kínní kan o kínní kankan o kọ̀ọ̀kan ṣe ó ti lọ kọ̀ọ̀kan gé wọn lórí lọ àbí kó kó àwọn tẹ́ fi ja ogun Kírìjí àbogun kí ló lẹ́ẹ̀jà kó wọn lọ bá wọn ní ibi tí wọ́n ti ń pa Yorùbá náà àṣẹ ẹranko òkè àwọn bàbá yìí ò lè jagun rú èèyàn ẹ lọ bá wọn ṣe bí ẹnìkan sọ tí tó ń pariwo káàkiri tó fẹ́ gbà wálẹ̀ ṣe bọ́mọ Ọ̀yọ́ náà tó ní àbọ̀mọ Ọ̀yọ́ náà tó kọ́ ní kankan ní wúlò kankan tẹ̀ ṣe fún wa lẹ̀ Yorùbá ju ẹnu òfò kẹ́mọ́ halẹ̀ kó àwọn ṣe bẹ́yìn ni bàbá àwọn náà ṣe bí Ọọ̀ni Ifẹ̀ ní orírun gbogbo àwọn ni ọba aládé àti ẹni wọ́n pàṣẹ fún yín kẹ́ ẹ lọ́nu gbó kẹ́ ẹ lọ́ mọ́ bá wọn jà náà àbí wọ́n sàpà àwọn èèyàn lọ́wọ́ wọ́n sì ń já àwọn ọba gbé ọba bíi 9 wọ́n ti jí gbé lọ́dọ̀ yín bẹ̀rùn tí wọ́n panu wọn. ẹ dìde ẹ lọ jagun náà ẹ kó àwọn ológun yín jáde Ògún kíní kankankan ẹni kí bàbá Ọọ̀ni Ifẹ̀ ó pàṣẹ fún yín kẹ́ ẹ lọ jà ẹ lọ jagun ẹnu lásán ẹnu òfò lásán lẹ́mọ̀ ìjà káàkiri ẹnu òwòsẹ̀ tó lédì ó lè lóhun òun ti dàgbà arúgbó lòun kùjọ́kùjọ́ lòun bẹ́ẹ̀ ṣe ń wo òun kíní kankan orí ẹ̀ dàrú àwọn kọ́sítọ́mà rẹ tó ń brainwash òní kọ́ lọ́mọ mójútó gbẹ́gbọ́wọ́ yẹn wá bí o wọ́n ń pariwo àwọn Fúlàní ń pa wá àwọn kíní kan ń pa wá wọ́n ń pa yín ẹ kó àwọn mọ̀lẹ́bí yín tẹ́jọ́ jagun Kírìjí ṣé bógun Kírìjí Aláàfin Ọ̀yọ́ lè jà ẹ lọ jà ti Fúlàní nìsín ṣé bógun náà ní Aláàfin Ọ̀yọ́ jàjàjà tẹ́ ẹ̀ mórí tẹ́ ẹ̀ ń wí wóróworó kó àwọn bá bẹ́ ẹ lọ jagun àtolórí ọba àtolórí aládé ẹ kóra yín ẹ lọ jagun ẹ lọ jà wá mọ́ tiwa lọ́yọ̀ọ́ àwọn Fúlàní gan mọ̀ pé bọ́bá di woro sí woro wọ́n mọ̀ pé táwọn ṣe àwọn pẹ̀sẹ̀ ni ṣẹ́gẹ̀tì àmẹ́yìn ẹ lọ jà tọ̀dọ̀ yín wọ́n ṣe ń jẹ́ ọba yín gbé tí wọ́n ń fi wọ́n lẹ̀ tí wọ́n ń pa mẹ́nu wọn ṣe bá rúgbó níyìn àgbàlagbà níyìn ó sì lágbà àtàwọn kíní yín ẹ jogún Kírìjí ẹ fèsì Aláàfin Ọ̀yọ́ àbí ẹ lọ jà ti àwọn Fúlàní náà orí yín burú.